Gbénga Adébóyè nígbà tí a pàdé ní Ọ̀rànmíyàn grammar school èmi wọbẹ̀ síwájú bẹ́ẹ̀ àti sanwó fún bàbá tó láti kọ́kọ́ lọ ká tó lọ wọ́n ní a sùn lálẹ́ ni o agbẹ́tọ̀ ni wọ́n lọ pèsè bàbá kan wá jáde nínú yàrá pálọ̀ báyìí àti kọ́kọ́ mi ẹdun àrá èmi àti ẹdun odidi ẹdun àrá bẹ́ẹ̀ ni àti mi àfi ẹ̀kọ́ àti ẹbu àfihàn ọ lọ ní bí ìbàdàn bá fẹ́ kọ́ tẹnu ìbà yẹn àgbà kéèké kọ́ ní ìbọn ṣùgbọ́n ọlọ́run ìbà yẹn o àṣẹ tán àwọn àgbàlẹ̀ ní bàbá ní yes ọ̀rẹ́ rẹ lẹ́ni má para lẹ́yìn ẹ̀ o àjọkẹ́ aṣẹ́wó Gbénga Adébóyè àwọn dúró èmi ni mò ń bọ̀ o wọn lọ bá bọ̀bọ̀ tó ń pè ní bọ̀dé balógun àbánu sàràdà Gbénga bá lọ sẹ́yìn boot ló bá fún wọn ní wine àti àwọn hot kọ̀ọ̀kan so àwa wọnú ọkọ̀ tán Gbénga wá yẹra wọ́n wá wo kíní ń pé ẹ̀rọ wáyé pé okùn soko tó tiẹ̀ ní mẹ́mẹ́ kò sí kíní mẹ́ onígbèga òkú ló ń sọ̀rọ̀ mẹ́yàn o iná mo tí wọ́n bá dà mọ́ bolẹ̀ wọ́ lọ òun kú ní ẹ̀kẹ́ kábíyèsí a tún wá padà wọ́n á fẹ́ get down wọ́n ti kó gbogbo àsọ̀kalẹ̀ ẹ̀rọ àwọn ọba ní tí bàbá ńlá yóò balẹ̀ yìí bá máa kò ní dáa fún yín bí ṣe ń sọ ń parun ẹ̀mí kan ní Gbénga gently. ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí ẹ ti láǹfààní láti máa wò wá lójú wòran yín ojú tẹ́ fi ń wò wá kò ní délé ìtẹ́ mọ̀ náwó sí àbí tẹ́ bá ràgò sí bóyá gò tí mọ̀ mú kí èèyàn ó rẹwà sí lágbára Ọlọ́run gbogbo apátápátá lára jíjẹun ẹ ti mọ̀ yìí pé tẹ́ bá ń wo ẹ̀gbẹ́ mi ẹ ti rí i pé kò nídìí ká ṣe máa sọ torí pé tí ààfin bá ti yọ báyìí kò nídìí kan ṣe introduction fún gbogbo èèyàn lẹ́tì máa àlejò mi lórí ètò lénìí kí la fẹ́ tọwọ́ bọ̀ kí la fẹ́ tọ̀pá bọ̀ kálukú náà ló ní nǹkan kan nílé ayé tó jẹ́ pé wọ́n ń pè ní ìgbà ìmọ̀ níta bá sì mọ̀ àwọn bàbá mọ́nímọ́ní wọ̀nyànmọ̀yàn wọ́n ló ṣàgbà ẹni irú èmi tẹ́ ń wò yìí náà nígbà tá a fi wà ní kékeré àwọn nǹkan kan wà tá a máa ń ṣe tó jẹ́ wípé Ọlọ́run ló kó ẹ̀mí wa yọ bí eré tí ọmọdé tí ó ṣe tí ó gbẹ̀mí rẹ̀ lójijì tàbí tí ó mú kẹ́mi ò sẹ́rí nírònà lọ́mọdé máa dáwọ́lé kódà nígbà yẹn tí a bá mú ọ̀kadà alùpùpù báyìí tá a bá gùn bíi kẹ́mi ó fò sọnù àwọn èèyàn ó lọ sọ fún bàbá wa nílé pé àwọn ọmọ yìí ń sá eré pọ̀ wọn ò ní ẹ máa bá ń gbàdúrà fún torí pé àsìkò tí wọ́n wà yìí títí wọ́n fi pọ́ ọmọ 30 ọdún wọn mọ̀ wá ikú kiri ni ikú ni ó mọ̀ sá fún wọn. ẹ̀yin tí ẹ wò mí náà ẹ̀yin náà nígbà kan nínú láìfù yín tó jẹ́ pé ìgbà ìmọ̀ ni tó sì jẹ́ pé ẹni tí kò sẹ́ni tó mọ̀ tí ń ṣe láyè tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbà ìmọ̀ yẹn lẹ́lòmíì ti wá sọ ẹ̀mí rẹ̀ nù ríròràn ẹlòmíì ẹ̀mí ti dá gbáwú láìrò tẹ́lẹ̀ nítorí nǹkan tí ò mọ̀ tó ń ṣe ń gbà yẹn àìmọye ọmọbìnrin ló ti dájírí nítorí pé àsìkò ìgbà ìmọ̀ ló ń ṣe àwọn nǹkan tó ń ṣe yẹn. Bàbá ẹ kú kalẹ̀. Bàbá wo ń bọ̀ lábí mi náà tẹ̀ ń pè mí bàbá. Ẹgbẹ́ kan náà ni wà. Wọ́n ní bó dàgbà bí kinní kankan ò ṣe tó bá yá a mọ̀ pé nǹkan kan ṣe ṣùgbọ́n ibi gẹrẹjẹ là ń bá gbà. Lè torí pé ẹ yọ bí ọ̀dọ́ láṣẹ Ọlọ́run ní àmì àṣẹ ẹ̀ṣẹ̀. Kò ní gbákè. Bàbá mo fẹ́ bi yín láwọn ìbéèrè kan táwọn èèyàn náà sì ṣetán láti gbọ́ nílé. Ǹjẹ́ ẹ lè sọ àwọn nǹkan kan fún wa tó jẹ́ pé ẹ ti hù níwàrí àbí àwọn nǹkan kan tẹ́ ẹ ti ṣe nígbà ìmọ̀ tó jẹ́ pé ẹ̀yin gan mọ̀ kó lágbára gan tẹ́ ẹ bá tọ̀pá bọ̀ṣà yóò kọ́ àwọn tí ń wò wá lẹ́kọ̀ọ́ kan tàbí méjì. Ẹ ṣe ó pọ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ń bí mi ẹ̀yin máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn ẹ̀yin máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn kí tó ṣe tí wọn ò béèrè ọ̀rọ̀ lọ́wọ́ tí yín náà n tó sun alàgbà dọ́dọ̀ mi nù. Bẹ́ẹ̀ni. Ìgbà mi lè lé pọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá gbójú lóògùn ikú òjijì ló ń wá kí tó bá ti gbójú lóògùn jọ lọ́n lọ ó kù tàbí kó o ya wèrè tàbí kádàáwò kan bá ẹ tàbí kó o já láìsí tàbí kó o má jẹ èèyàn mọ́ tó yẹ pé ogun bẹ́ o tó ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí a bá ti gbẹ́kẹ̀lé jù ikú wà ń bẹ ìjákulẹ̀ sí wà ń bẹ orí jà jọ ogun máa mú kí ní sọ láti ní kí n tó bọ́ bíi míì kọ́lọ́n fọ̀rún kẹ́ Gbénga Adébóyè ńgbà tó wà láyé ìrìnkèrindò èmi àti Gbénga Adébóyè ńgbà tó wà láyé tí ó jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ kan ò lè sọ pé òun mọ̀ sí àfàwọn kọ̀ọ̀kan bí Aláròyé Ìjẹ̀ṣà lẹ́kọ̀ọ́ àfàwọn kọ̀ọ̀kan bí Akeem Ẹnudùjuyọ̀ lẹ́kọ̀ọ́ àwọn kọ̀ọ̀kan bí Fankalelúyà tí wọ́n ń wà lókè àwọn bàbá Agbáyin lẹ́kọ̀ọ́ ìrìn táwọn àárín yàtọ̀ sí ìrìn táwọn àárín ìkan nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹ̀rìn tó burú tọmọkùnrin ọ̀gbọ̀rọ̀ máa tó gbogbo gbà ṣe tó bá fẹ́ pẹ́ láyé
mo kó ń bàdàn lọ bá Gbẹ́ngà Adébóyè lẹ́kọ̀ọ́. Mo dé Èkó níjọ́ náà níbi aago 7 ìrọ̀lẹ́ ní lọ́kàn pé màá ṣe fàájì pẹ̀lú ẹ̀ díjọ́ kejì. ẹsẹ̀ nǹkan lúwé. Ọjẹ́jọ́ Sátidé. Mò ń débẹ̀ kò sí fóònù alágbèéká tó lè pè mí. Ó ní ọ̀rẹ́ mi káàbọ̀ òde ń bẹ ń bàdàn tó ti ń bọ̀ á padà bàdàn. Lálẹ́ ẹjọ́ náà. Lálẹ́ àkèyà kó 7 yẹn náà. Láwa ní àwọn lọ bẹ̀rẹ̀ fàájì báyẹn Pink Lady. Àkọ́kọ́ ṣẹ́ ìlàjì sinapu kan àṣẹ mu àparí ẹ̀ àṣẹ wa lọ mú Pink Lady bíi méjì. Kábíyèsí Ọlọ́run. Aago 12 ti ń lọ lù. Àrà ọ̀ràn bọ́ǹbù lọ́wọ́. Àṣẹ̀ṣẹ̀ wa mú ìrìn àjò Ìbàdàn pọ̀n láago 12. Láàjìn. Ó kù ìṣẹ́jú 15. Kábíyèsí. À ń lọ sàá ṣùgbọ́n ká tó kúrò níbẹ̀ èmi àti ẹ̀ rìnrìn àjò kan lọ sí Ṣakí lọ́dọ̀ bàbá kan tẹ́ ń pè ní Pa Johnson níbi tí wọ́n ń pè ní Ọ̀gẹ́ Ansarudeen area. A gba oògùn yẹn oògùn bọ́n ni bí ìgbàdí ni ṣòkòtò tí a bá wọ̀ á yọ á pa méjèèjì pọ̀ á wá sígbà tí a yọ okùn náà á yọ okùn tí á yọ kó á wá mú ìgbàdí bí okùn ṣòkòtò náà ni ńlá wà kíbọ̀ nínú ṣòkòtò táwọn aṣọ. Òní ó gbé ṣòkòtò dúró. Ló gbé ṣòkòtò dúró. Ọ̀sẹ̀ ń jẹ́ wọ́n mọ̀ pé oògùn. Ó dájú pé wọ́n ti dánwò lé Ṣakí. Adáwò lára àgùntàn, adáwò lára ewúrẹ́. Ó lágbára. Ó confam. A ti wá mú Pink Lady yìí ó. Òun wọlé lọ múra. Tèmi ń bẹ ní ara mi. Tèmi mi fúkẹ́fúkẹ́. A gbéra ní 12. Ó kù ìṣẹ́jú 15. À ń lọ Ìbàdàn. Èrè burúkú. Polytechnic Ìbàdàn ló ti ní nǹkan kan pẹ̀lú àwọn student union. Tọ́fẹ́ SMC ń bẹ̀. Gbẹ́ngà lókìkí jù mí lọ. Olówó jù mí lọ. Ó ní gbogbo nǹkan jù mí lọ. Ṣùgbọ́n ó níbi tí a ti jọ gbà fúnra wa. Tọ́rọ̀ bá kàn yín dọ́ mi èyí tá à ń sọ lọ́wọ́ ẹ̀ ní oògùn gbígbẹ́kẹ̀lé. Lábádé Ògèrè àwọn ẹ̀ṣọ́ ojú ọ̀nà gòdògòdò tí mẹ́mẹ́ jẹ́ 6 ní bí ọjà Ògèrè ń. Tójú wọn ọ̀rẹ́ rìn. Ojú wọn ọ̀rẹ́ rìn Yorùbá kan wà ń bẹ̀ ní abá dáa dúró wait ó dẹ̀ park. Wọ́n fẹsẹ̀ máa bèrè pé kí lẹ gbé dání Gbẹ́ngà kan sọ̀kalẹ̀ ni. Ó ní àwọn olè rèé. Ó ní àṣẹ ìjàlè tán ní LTV8 ní ìsìn ni ẹni tó àṣìṣe ó lè tá jà ó lágbára owó ni ó rà àṣìyàn léṣe nǹkan kan ẹ kó wa òun tọrọ dájú ẹsẹ̀ kí wọ́n kó mọ̀ ṣe ronú pọ̀ dábàá ẹni. Mo ní tá Èkó Ìbàdàn náà lọ ó jáde pé òjọra wọn. Ó ń pọ̀ lédè pidgin tí àwọn gbòrògbòdò tí wọ́n fi gbọ́ máa ní yá dáṣọ́ra wọ́n ti kọ́ọ̀kì ban wọ́n fi get down wọ́n ti kó gbà sọ̀kalẹ̀ ọ̀sán ní tí bàbá ńlá yóò bá lẹ́yìn ìbọn máa kò ní dáa fún yín. Bí ṣe ń sọ ń pa àwọn ẹ̀mí kan ní Gbẹ́ngà gently ọkàn mi balẹ̀ pé bí wọ́n bá sábà. Àwọn sì ti yọ tọ̀dọ̀ tí wọ́n lẹ̀. Ta ló yọ tọ̀dọ̀ tẹ́lẹ̀. Òun kàlàkàlà ní. Ó rà pé nǹkan tẹ́ ẹ mọ̀ dá sí. Ẹ má bínú sà ẹ má bínú. Láwọn bàbá wọn bá ní ókè o kìnìkan ìgbà wo ni bàbá Yorùbá kan bá dé bàbá ní wetin dey happen there gangan ìlà ń bẹ lẹ́ẹ̀kẹ́ ọkàn rí mi ni bàbá ní máa ń rọ́ọ̀sì ní òun rọ́ọ̀sì ní gálàsì àwọn yàgbẹ́ wetin be rọ́ọ̀sì ní gálàsì wetin be rọ́ọ̀sì ní gálàsì. Wọ́n ṣàlàyé pé they are jesters pé wọ́n ń ṣeré ni wọ́n á rìnrìn lọ́sẹ̀ wá kí wọ́n pé we are no thief o we dey just joke o. If this Yoruba man no dey here you go conk your ibon and the sakabula will work abi. Abanu sawada Gbẹ́ngà bá lọ sẹ́yìn boat ló bá fún wọn ní wine àti àwọn hot kọ̀ọ̀kan. So àwa wọnà kọ̀tàn Gbẹ́ngà wá yẹra wọ́n wá wo. Kíní ń pé lọ́wọ́ pé okùn ṣòkòtò tiẹ̀ ní mẹ́mẹ́ kò sí kíní ń bẹ́. Onígbèga òkú ló ń sọ̀rọ̀ mẹ́yẹn o. Tí wọ́n bá dà mọ́ bolẹ̀ wọ́ lọ òun kú ní ẹ̀kẹ́. A tún wá padà bí aago kan àbọ̀ síta bí aago kan àbọ̀ bí something to 2 a sì wá padà sílé ó tún á lọ mọ́kùn yẹn àyè kan wà mẹ́ta ti lè tán àtúnpadà sẹ́kọ̀ọ́ nílé Gbẹ́ngà a sì wà ń bọ̀ Ìbàdàn alẹ́ tìta fi dé ibi tí wọ́n ti pè yín so àwọn àmbẹ̀ yẹn bẹ̀rẹ̀ ti dé bá Gbẹ́ngà ti dé ó aláyé Gbẹ́ngúlò kìnìkan ẹlẹ́fẹ̀ kìnìkan my God olókìkí àgbáyé ni àṣírí yẹn bíi 4:30 tó yẹ kí wọ́n lé wa padà gbé àti pẹ́ látànà gbogbo student wọ́n tún lọ pera wọn káàkiri ni lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ táwọn wí
ó dùn tí lè máa ní but bí wọ́n ṣe ń ṣeré òun mo sórí kòrò báyìí ni pé bóyá oògùn tá a ti gbé láti sunkọ number one tí bí wọ́n bá yìn tí ọ̀bẹ mi tí bá lọ bóun tí kinní òun sí lára rẹ̀ ńgbà yẹn òun ó lé mi ni mo pa yóò tún di ọ̀rọ̀ tí ó wà kárí ayé ẹ̀pá gbẹ́kẹ̀lé pọ̀nù bí alágbára bá ní oògùn tó jẹ́ máa ṣe bí ọ̀dẹ̀ balágbá ní tó lè pààyàn láyé ṣe bí ẹni pé ò ní nǹkan kan jẹ́ kí kọlùkọlù ọkọlù ọ kó o tún máa bẹ̀ pé kó jọ o pé dákun má bínú títí tẹ́ni yóò fi fọwọ́ ara rẹ̀ ṣe kíni ṣe ra rẹ̀ ká yóò fi máa sọ pé eléyìí òun ló ṣe rẹ̀ máa yìí kò lẹ́bi ńbẹ̀ ó bá ti gbẹ́kẹ̀lé oògùn jù ó lágbára irin kò nílò kán nìyẹn nínú ìrìn àjò tèmi àti Gbénga rìn nígbà tá a mọ̀ wípé Ọlọ́run nìkan òun lọ́ba tó gbójúlé òun nìkan ẹnìkan sọ̀rọ̀ rẹ̀ ní ó kọ̀ọ̀kan ìpè kí lọ́kọ́ ó ní Ọlọ́run ló lóògùn ẹnìkan lọ sóògùn lọ́dọ̀ rẹ̀ oògùn ọ̀wá jẹ́ òun tó ní ọ̀sẹ̀ ara rẹ̀ tí ọ̀yà kìíní ò ṣiṣẹ́ wọ́n bínú ló bá padà pé wọ́n gbowó òun ni ó ní mo rò pé orí rẹ̀ ò pé torí ẹ bá pé ó kọ́ tí mò ń jẹ́ mo sọ pé Ọlọ́run ló lóògùn àwa kàn gbìyànjú ni bọ́lọ́run bá jẹ́ ó ṣiṣẹ́ Ọlọ́run ló jẹ́ ó ṣiṣẹ́ kò jẹ́ bẹ́ẹ̀ bí jẹ́ ẹ bá ní béèrè mẹ́ẹ̀bí mi o. bí èdè àwọn dókítà náà ni wọ́n ní àwọn ń gbìyànjú Ọlọ́run ló ní permanent solution. Bàbá nínú àwọn ìlàkọjá tẹ́ làkọjá yìí. tèmi àti Gbénga. bẹ́ẹ̀ ni. ọ̀pọ̀. bẹ́ẹ̀ ni. ṣé ẹ tún lè fún wa ní díẹ̀ sí nínú àwọn eléyìí tó dáa eléyìí tó jẹ́ gbá ìmọ̀lẹ́ sọ yẹn àwọn wo lẹ tún lè fún wa nínú rìnkìrìndò yín tó jẹ́ pé ó lè kọ́ àwọn èèyàn pàtàkì jùlọ. wọ́n má bì mẹ́ta ń wo gbogbo yẹn àti kò dànù ńgbà náà o gbàdá àti bọ́ọ̀lù ń gbọ́ ológun ní Gbénga olóògùn ẹ mọ̀ mú rẹ̀ wá ń tí o. Ọlọ́run lọ ìrìn kan láàrin èmi àtẹnìkan tó ń pè ní Bọ̀dé Balógun Gbénga náà òun àjọdọ́yọ̀ ṣùgbọ́n bàbá abésùpínlẹ̀ tó ṣe rẹ́kọ̀dù yẹn ẹ lọ bèrè lọ́wọ́ Àjọkẹ́ aṣẹ́wó tó rẹ Mẹ́kà ọ̀tọ̀ ló kọ bàbá òun abésùpínlẹ̀ yẹn ló fi ṣe rẹ́kọ̀dù pé abésùpínlẹ̀ ẹ̀yìn kankan ní Ọ̀yọ́ ń bẹ̀ ní gbé bàbá ológun ní láyé ogun tó dájú láyé òun dó ń bẹ̀ àti èmi náà lọ bẹ̀ adébẹ̀njọ́ yẹn náà pé ọ̀dàlẹ̀ ẹni èmi náà pè ọ̀dàlẹ̀ wọn bàbá fẹ́ wo reaction mi mo ní ibi tá a wà ẹ́ bàbá kò bà mí lẹ́rù torí wọ́n tó gbogbo ogun tó wà ń bẹ̀ mo ní gbólóhùn tẹ́ sọ yẹn ò jẹ́ kó bà ń lẹ́rù mo ní gbogbo tí mo fẹ́ ń bè kó bà ń lẹ́rù sá tẹ́ bá pa mí síbì mo fẹ́ mọ tí mo ṣe tí mo fi dalẹ̀ ní bàbá ní yes ọ̀rẹ́ rẹ lẹ́ni má padà lẹ́yìn ẹ̀ o Àjọkẹ́ aṣẹ́wó Gbénga Adébóyè àwọn dúró èmi ni mò ń bọ̀ o mo lọ bá bọ̀bọ̀ tó ń pè ní Bọ̀dé Balógun ọwọ́ ṣòkòtò fẹ́ lọ ẹ sọ́lẹ̀ làbá lẹ̀ mọ́ Ṣakí ní Ọ̀gẹ́ lọ́dọ̀ Pa Johnson nígbà tá a débẹ̀ àwọn wo ni o mo lówó lọ díẹ̀ torí mo lọ sí Sọlẹ́bọ̀dé Nigeria Limited nígbà yẹn tí owó ń bẹ lọ́wọ́ mi kí n tó padà sẹ́ǹsì lọ kàwé òun tí wọ́n ní màálù méjì funfun tí ọ̀la bá wọn dúdú tí ọ̀la bá wọn àbágbéra ó dibẹ̀ òun náà sanwó tiẹ̀ mo bá fi kún ó di wọ̀ ní Ṣakí adébẹ̀ àti sanwó fún bàbá tó láti kọ́kọ́ lọ ká tó lọ wọ́n ní a sùn lálẹ́ ni o agbẹ́tọ̀ọ̀rù ni wọ́n lọ pèsè bàbá kan wá jáde nínú yàrá pálọ̀ báyìí àti kọ́kọ́ mi ẹ̀dùn àrá èmi àti ẹ̀dùn odidi ẹ̀dùn àrá bẹ́ẹ̀ ni àti mi àfi ẹ̀kọ́ àti ẹ̀bù àfi mi ọ lọ ni bí ìbàdàn bá fẹ́ kọ́ tẹnu ìbà yẹn àgbà kéèké kọ́ ní ìbọn Ọlọ́run ìbẹ̀ yẹn o àṣeyẹn tán àwọn àjòkò bàbá náà lè máa ń ṣe lọ sí ìgboro Ṣakí torí ibẹ̀ òkè ń dákun ìrìnàṣó lè so mo ní ká tó máa lọ làásọ lọ ká tó lọ máa mú nǹkan mìíràn tá a tún máa mú àti mo sì náà àfẹ́ máa lọ bàbá kan wá jáde láti inú yàrá yẹn ìkùn ẹ̀ tó báyìí ní gbẹ̀kẹ̀ ìgbà tí ó dé yẹn ọkọ̀ bíi 14 ló tẹ̀lé ìgbà tí wọ́n dá lóhùn tán máa yẹn sunkún jáde ní inú yàrá bàbá wọn. ẹkún bò ó. náà ni mo fẹ́ sọ fún yín kí ló ṣẹlẹ̀ bàbá wa jáde mo láyà mo ní bàbá tí ò sí tí bàbá ń sunkún ó ní bàbá ọ̀mọ̀wé tó bẹ̀ ọlọ́wọ́ á rí léwu ni ọwọ́ á rí léwu. igi lágọ́. ọlọ́wọ́ á fi ọjọ́ kún ọjọ́ kí sọ̀rọ̀ àwọn dáhùn. bàbá náà dà bàbá fọ ọjọ́ kọjọ́ kò sí nǹkan. tí gbóníbò wà ní wọn ní ìgbà tó wá wọlé tí ń sunkún sí ni pé ẹyọ kan ní àdàbà gbé. kábíyèsí. pé bí ṣe ń lọ kò lè lọ ọdún kan máa lọ láyé. Olódùmarè. àwọn tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe tí a máa ní bàbá èyí tá a fẹ́ ṣe yìí
ọdún mélòó ni àwọn olùsẹ́ àlò tó 80 years àbí àlò tó ó ní iye tí ó bá gbé náà ni iye táwọn àgbà bá pé kíní ń gbé náà ni ẹ ní kankan tẹ́lẹ̀ ṣe sàtẹ́ pé ẹ fi jọ gbé ní tí wọ́n bá gbé ni bí wọ́n bá gbé kò sí ní ṣẹlẹ̀ gbogbo system mi dàrú mo bá jáde ní àdé mo jáde ń sọ fún Bàlọ́ mo ṣe ń dé tàbàlẹ́ náà tẹ̀lé mi mo ní mò ń lọ Ọ̀yọ́ padà o èmi ò ṣe kíní mọ́ o àìsí sanwó màálù mẹ́rin dúdú àti funfun méjì Bàlọ́ lòun ó dòdò Bàlọ́ dó èmi ti bóde ní òru yẹn ọkọ̀ bí tuntun mo gbéra ní lóru yẹn ni mo wọ Ọ̀yọ́ nígbà tí wọ́n ń pè lọ́wọ́ àgbà láàárọ̀ nídàjí àti mọ̀ ń tara mi jẹ ni wọ́n wá sọ fún Bàlọ́ pé sọ fún pé kó padà wá kó tó tójọ́ méje o kò tẹ̀ wá tójọ́ méje mà ṣe o tó bá ti gbójú lé dóòdọ́ lọ́hùn tó o bá dóòdọ́ lọ́hùn o lè ya wèrè o lè ti kúkú òjijì oníjàndí ọmọ òbí rẹ̀ jẹun rẹ̀ wọ́n kọ́ àkúwà káàkiri mo bá dọ̀yọ̀ skul mọ́ wa o skul mọ́ wa o tí wọn ọmọ ńlé tí n bá ti wà ní classroom ẹ máa bí mi lè béèrè kan 2 times 2 mo ṣẹ̀ṣẹ̀ jẹ́ tán ní sáà ẹ béèrè kó jìnnà. tá a bá ní 2 times 2 plus 3 plus 4 minus 8. ìkẹtẹ ni mo fi jẹ epo pupa lánàá. kábíyèsí. ọ̀rọ̀ wa balance ara wọn bẹ́ẹ̀ ni wọ́n máa gbọ́ lágbájá máa bọ̀ mọ̀ ń gbọ́ ni tí wọ́n ń sọ bí èèyàn. kábíyèsí. máa bọ̀ táìmù tí n bá nọ́mà tí n bá ti gbóhùn yẹn táìmù tí n bá ti gbóhùn yẹn ntẹ́ kíní n bá sọ ìgbọ́n tẹ́ ń sọ máa ntẹ́ kíní ń sọ ni mo gbọ́. èsúkè tí ń wọ rárá. Yorùbá ló náà wá sáko wọn tí ọba mú mi wá àwọn ò ní ṣe fún Ọlọ́run tó yóò náà tí wọn bá mú mi wá òun sá dé njọ́ kejì oníbòrò ní sẹ́bẹ̀ bàbá ní káwọn èmi ò ṣe tí kíní bá lọ gbẹ́ méjì ṣẹ́jọ́ ọdún méjìlá wà ló láì. kíní wa di pé mi gẹ́ta ara mi ọwọ́ wa bá màmá mi kọ́lọ́ máa fọ̀rùn kẹ́ màmá mi àbí àmọ́ ni wọn o wá sọ fún wọn pé mo ṣe ń ṣe school mo ní kò sí bẹ́ẹ̀ mi ṣe ń ṣe o ọ wá ṣẹ́jú sáà pé tó bá tó ṣẹ́jú mélòó kan ẹ̀ mọ̀ ń dáhùn sọ kò tí tó 30 minutes àkíní nǹkan lẹ́nu gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ tún gbé nǹkan mi. What is photosynthesis? ẹ má ṣe ìbò ẹ sọ̀rọ̀ gidi ni ẹ sọ nǹkan mi ìtọ́jú ẹ má dàgbò lé. kí ni ó kọ tí koríko aláwọ̀ green máa jẹ. bọ̀dá Ramani lọ na súlẹ̀ o. kábíyèsí láìsí inú network na súlẹ̀ kì í ṣe nàtọ́ dáa. láìsí inú network. network ọ̀gbọ́n ti kọ́nà dákun kọ́ mọ́ yàwó àwọn wèrè. wọn mi ní mo ra ha mo lo tójú bọ̀. kábíyèsí. Bàlọ́ ló wá sọ fòfó apàdà sáké ìyàlẹ́nu mi ni pé ńgbàtà dán Pa Johnson bí wọ́n ṣe sálámà pé àgbo onílé o tí wọ́n rí màá mi wọ́n ní ẹ̀yin ni ìyá wa ni mo pọ́ máa yín ni ní ìbàdàn tó ń sọ̀rọ̀ mo lọ́jọ́ méje mi ń bẹ́ kára mi ó tó wà òkè sọ yẹ kí n tún dúró kí n dákẹ́ ní ìwà wáyé máa ń wá wọn ìké ìbọn lẹ́yìn òǹké èyí tó ṣẹlẹ̀ sí mi nígbà tí láyé Ṣàgàrí kí ni wọ́n wà lápẹ́ yẹn bá ń ná àdá òkè báyìí tẹ bá sọ gbólóhùn yẹn tẹ kàrà fọ́ kan bí òun tàn ẹ̀yìn rẹ̀ ó rẹ̀ fẹ́ sẹ́yìn ó lọ kọjá sálùkà mọ́ ẹ̀yìn ọ̀tọ̀ níjọ́ ọ̀yún àmọ̀ sọ ó pọ̀ nbẹ̀ ó pọ̀ nlẹ̀ Gbẹ́ngà Adébóyè ó lágbára púpọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀dá tí bá ń wò pé bóyá oògùn ló ṣe tẹ́ kú rárá o kò lẹ̀ sóògùn owó pàpà. àwọn èèyàn fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ń. kò sí oògùn owó kankan bóyá oògùn owó kan ló ṣe wọn á tẹ́ǹdì kan rárá o ṣùgbọ́n nípa kéèyàn ṣọ́ra èèyàn lè ṣàwúre ìyọnu àgbà má fọwọ́ kàn mí má fọwọ́ kàn mí pọ̀ lẹ́lẹ́kàkà àjọ rìnrìn àjò tó pọ̀ ṣùgbọ́n ìgbà tó kú yẹn kì í ṣe láàyè ló kú ìpàdé ìdíjọ́ náà ìgbà ẹ̀mọ́ ni tó bá yẹ pé ìgbà náà wọ́n bá sáà wà mọ́ sáà ìpàdé lọ táwọn mọ̀ bóyá ti pè wọ̀ sára ká tó débẹ̀ náà táwọn mọ̀ pé bóyá n tí wọ́n ṣe ẹran nìkan ni ò ní mú bí agbára ẹni yẹn mọ̀ pé yóò mú yàn kankan fi sábà rúmọ jẹ́ máa gbé náà báyìí bá mẹ́rin kọ̀ bẹ́ẹ̀ kò ní báyàn tó lọ báyàn kọ́ agbójúlóògùn tí ò gbẹ́kẹ̀ lọ́lọ́run kó rèrè ògbèjà rẹ̀ ikú níbi ń ṣeré. ṣe ti wá rí wípé ó lágbára tátó eyọ̀ dùn gbogbo ẹ̀yin náà tó jẹ́ pé ìgbà mọ̀ ń dààmú yín mọ́ta láwìn mọ́ kiri jìnnà mọ́ pẹ́ délé mọ́jẹ́ ó sẹ́kù kábíyèsí ṣé ká tẹ̀síwájú sí bàbá torí àwọn ọ̀rọ̀ pọ̀ táwọn èèyàn fẹ́ gbọ́ àwọn kan ń kọ́ wọ́n ń kọ́ lẹ̀ báyìí àwọn kan ń dè. ṣé ká tún mú ìpele kejì ni
àbí kí lẹ ń sọ báyìí. ẹja làwọn èèyàn tún fẹ́ gbọ́ sí i àbí ká má bo lẹ́ẹ̀tàn lónìí ká máa yọ díẹ̀díẹ̀ ni. ẹ jẹ́ fún mi. kábíyèsí ó lé lọ́gbọ̀n. àwọn èèyàn ti ń tẹ̀ ẹ́ bẹ̀ pé. èmi àti Gbẹ́ngà Adébóyè nígbà tí a pàdé ní Ọ̀rànmíyàn grammar school èmi wọbẹ̀ síwájú ẹ̀ mo ti lọ sí modern school tá a bá kúrò modern school lọ́dún náà secondary school tá a bá lọ class 2 láti bẹ̀rẹ̀ ìwà tí mò ń hù ní modern school bí ká kóbìnrin bí ká mu gbó bí ká mu sìgá bí ká máa fi kurubẹ́ gbá ọmọ obìnrin lọ́wọ́ mú ká fi gbọ́mọ lọ́wọ́ mú ká lọ bá a ṣe àjọṣepọ̀ àwọn ìpààyàn o ọmọ tá a bá pè léèwé ń gbà yẹn tó fáìn jù tó bá fi aṣọ ìwọ wà láyé èmi ṣe ìwọ sóko wáyà iná alẹ́ lè rọ́ ìyá náà ẹ̀ má bínú bàbá dàgbọ́ mẹ́fà rọ̀lẹ́ tó ti múra bí wọ́n ti ń jáde bọ́ọ̀ bẹ́ẹ̀ jáde lọ gàǹgà lágbájá bí a lọ Ọlọ́run ló ní ká máa ṣe àti ẹ máa fọmọ sókun owó yóò máa tẹ̀lé ọlọ́run máa rẹ́ni ọ̀ wá gbọ́dọ̀ sọ̀rọ̀ kankan o òun náà wà ní sọ̀rọ̀ mọ́ ìwọ náà gbọ́dọ̀ sọ̀rọ̀ tó fi mú débi ẹ̀ ń lọ. nígbà bá fẹ̀yìn lélẹ̀ ló tó bá sọ̀rọ̀ bọ́ pátá bọ́ kọ́yàn kọ́mu náà ń pè kọ́yàn. kálukú dákẹ́ tẹ́lẹ̀ bí pé ìyàwó límìtì. ọ̀yà bọ́ pátá ọ̀yà la kíní. nílẹ̀ dé là. sọ ẹ̀ rẹ̀ ṣe ẹ bá ṣe tán ojú rẹ̀ ó wálẹ̀ yóò mọ̀ pé bóòlù ń ṣe débì bí wọ́n ń sákọ́ sí mi pé ebi ìwọ náà ló tẹ̀lé mi wáyé kí ló ń sákọ́ sí mi. wọ́n á mọ bẹ̀rẹ̀ pé wọ́n sọ fún yàn pé oríṣi ń máa ṣe lójoojúmọ́ o tó àfẹ́ sọ fún yàn èèyàn bá ọ wá díjọ́ kan nílé ìwé yẹn ní secondary school tó bá mi ní class 2 mo wá fẹ́ẹ̀lì gbogbo subject tí mo ní parallel ní F9 mo fẹ́ẹ̀lì yányá níbẹ̀ máa padà wálé bàbá mi wá ní o ti fẹ́ẹ̀lì báyìí ní ìsìn tó tún kíláàsì kan ní wọ́n gbá mi kó kan lórí orí mi yọ tó báyìí gbé kún mi a tún wá lọ tún wó mi ìsan wọ́n sá mi padà wọ́n rí smile ní bàbá ń lò wọ́n gbé mi lọ sífẹ̀ padà Ọ̀rànmíyàn grammar school bó ti pàdé Gbẹ́ngà Adébóyè nìyẹn bàtà débẹ̀ principal wa bàbá ò ní àwọn yẹn olùkọ́ ni wọ́n olùkọ́ ni tí ó tọrùn wá kọ́yàn ni wọ́n ní kí bàbá mi bí mi léèrè pé ṣé ó wù láti tún kíláàsì ká bàbá náà ó bèrè pé kó tún kíláàsì ká bó gbọ́dọ̀ ká wọ́n ní yóò tún fẹ́ẹ̀lì tí kò máa ṣe bẹ́ẹ̀ bàbá tó mú jẹ́ àgbẹ̀ ní bí yín o pé ṣe ẹ̀ tún kíláàsì ká o mo ní màá tún ká mo tún wá bá bàbá sọ̀rọ̀ pé ṣé àwọn ọmọ tó wọ́n bá mi ń bẹ̀ wọ́n máa rí mi fín bàbá ní dáadáa wọ́n tún wà ń bẹ̀ mí mo ní màá tún ká mo ságbà láti tún kíláàsì ká mo wá dé kíláàsì yẹn Mrs. Ọmọláyé àjẹbìnrin àbójú yòkíyòkí bó ṣe débẹ̀ lónìí ọmọ yìí ọwọ́ ni òun ló máa jẹ́ class captain wọ́n á fi ṣe class captain ní class yẹn so bí ẹ ṣe á sọ yẹn báyìí inú mi wá dùn wípé ẹ má rí fi hàn is the class captain gbogbo àti àti rò pé tó mọ máa pọ́nìsì ní tẹ́lẹ̀ class captain ẹni máa gbá mo wá le ju tíṣà lọ tí n bá ń bọ̀ bí wà tó ga ń bọ̀ ni wọ́n dákẹ́ ni ta ló pariwo mẹ́yẹn wọ́n dákẹ́ so mo wá gbàyè mo wá rò pé yẹ kí n múra sí ìwé mi mo wá sẹ̀ múra sí ìwé gan-an mo sọ wá wà ní unit mo fi bọ́ sí class 3 class 2 yẹn ni Gbẹ́ngà tí wàá bá mi padà àwa bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ètò máa ń sọ gan ni ìmúkúmu náà mo gbé débẹ̀ wọ́n pè nìkan ní Masudi Ọlálẹ́yẹ ó ti di baálé ọlọ́kà nísìn wọ́n pè nìkan ní Ṣínà ọmọ ìyá ọlọ́kà ní ìdí ààrẹ ní lábẹ́rẹ̀ ọ̀bẹ yẹn wọ́n pè nìkan ní Fábùnmi dọ̀gídọ̀gí oníkíní rèké wọ́n pè nìkan ní ọlọ́gbẹ́ ńlá gbogbo bá ti ń kóra káàkiri nìyẹn kò sí nǹkan mo máa ń mu ewé bẹ́pẹ kò sí tí mi ò mu kì í pa mí ìyá àti pa mí láti modern school láti bẹ̀rẹ̀ gbogbo nǹkan ó wá di àkókò kan tí àkókò ìwé mi mo máa kéwì lọ́dọọdún tí mo ti gbayì tí mo fi ń fẹ́ ọmọ kí gbogbo school orí mi ti pé wálé ó wá dọdún yẹn Gbẹ́ngà wá ní jẹ́kẹ́ mi kéwì lọ́dún yìí ìwọ wá lùlù mo ló ti dà ó lóun mẹ́wìí ké kò mẹ́wìí ké o èmi lèmi kọ́ Gbẹ́ngà léwì òun lọ́kọ́ èmi ní ẹ̀fẹ̀ ǹsì má ṣùgbọ́n ewu tí mo kọ́ bó ṣe rí rẹ̀ ewu tí bàbá wa Túnjí Ọ̀pádọ̀tun ọmọ abẹ́sẹ̀ ń kaba àgbẹ̀ tí ló kojú dákò kó sí bàbá Bẹ̀láwò ìjàsà tó fún mi ń jọ́kì ní àná ewu yẹn mo wá ní kí Gbẹ́ngà wá
èyí tá a fẹ́ ké lónìí o ní University of Ife kétí di OAU nígbà yẹn mo wá kọ fún láì mẹ́fà mo ní bó ń ṣe kéne mò ń wé ọpọlọ Gbénga ó ní kí n já lọ mo ní ọmọ pọ̀jù bá ń lọ sáà pé èmi kọ́ tán orí lásán ni màá kọ́ làbádọ́hùn mo ní tí a bá ti pé Gbóyèga Lawal Múkàílà Lawal wọ́n jáde mo kàn gbà bí wọ́n ṣe pé Múkàílà Lawal mo kàn ń lùlù dandan wọ́n rò pé òun kàn jáde ni àwọn yàrá pé Múkàílà Lawal kọ́ ẹ tí máa ké lọ lọ́dún bó ṣe bẹ̀rẹ̀ ewu yẹn kálukú dákẹ́ ni ó kéwì yẹn kọjá bí mo ṣe lè kéwì inú ayé ọmọ yẹ o ó yẹ mi náà pẹ̀lú ìlú tí mo lò ní mi wá dùn mọ́ lọ́dọọdún ọmọ kéwì èmi ó sì máa wá lùlù ọdún yẹn ni mi ò ti kéwì mọ́ níbi ọ̀rẹ́ wa ti bẹ̀rẹ̀ ni níbi ọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ ni owó tá a wá pàjọ́ náà níbi ìgbà yẹn màtí mò ń lọ arákùnrin apá owó ló bá pa owó òní dálẹ̀ rẹ̀ ló bá ti kó owó tá a pa ni mo ní kó lọ́wọ́ oníkẹ́mi ní kó lọ́ àwa oníkà òun kó lẹ̀ o oníkó òun kó lẹ̀ kí wọ́n pẹ́ tí bá ń bọ̀ kó ká máa lọ olùwọ́ ló jẹ́ kí n gba yìí náà òun ni ó mú lọ́wọ́ tó bá wù ọ́ ní kó fún mi ìwọ náà mú tó bá wù ọ́ ọ̀nà ọ̀dà kó wa ó ń sọ bó ojú ńlọ ọmọ ní ọ̀dà kó wa máa kú lọ ẹ̀jẹ̀ á lọ gbálẹ̀ fẹ́fẹ́ sẹ́yìn pé káàtì kéé pé bàbá lówó pọ̀ náà ó ní tá a lè rà fún iléèwé wa ó ní nǹkan tá a lè rà tá a bóyá bí oúnjẹ kan tí ó tẹ̀ pẹ́ lọ́wọ́ wa àwọn lọ gbálẹ̀ fẹ́fẹ́ kí ní à ń tà gbálẹ̀ fẹ́fẹ́ lọ́nà Iléṣà ẹmu tí wọ́n ti ró pẹ̀lú igbó tútù ọ̀yà àdán odidi àwọn àdán tí wọ́n máa ń ṣe sẹ̀kẹ̀ làbá débẹ̀ àní gbogbo àti bàbá àgbẹ̀ tó wà bẹ́ẹ̀ ẹ máa jàdá ẹ mú mi owó mẹ́ lọ́wọ́ bí a sì ná owó tán ẹsẹ̀ láàrin padà láti gbálẹ̀ fẹ́fẹ́ wá sí awọkọ̀ tí ń lọ Iléṣà débẹ̀ ní owó àwọn arìnrìnsẹ̀bá rẹ̀ nìkan fún alówọkọ̀ ilẹ̀ sún títí aago 12 a sì padà dé school máa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ṣé gbogbo láti Nathanis ata àṣírà nǹkan fún òní kí apọ́rọ̀ yà sáà àtúnwá dán oúnjẹ kù ọlá rí mi lọ́la ìgbésí ayé rí mi lọ́la là ń gbé so tó wáyé pé àwọn ọdẹ pa wá lálẹ́ ẹjọ́ yẹn kí làbá máa wí lóru táwọn ti gbẹ́lẹ̀ fẹ́fẹ́ bọ̀ kí làbá máa wò ìgbà ìmọ̀ ńlá ni tí wọ́n bá rówó tó pọ̀ níbi tó lérò pọ̀ lè lówó yára rẹ ní ọpọlọ pípẹ́ ẹ̀kọ́ náà kùnà lórí bó tilẹ̀ kọ́ mọ́ fi pamọ́ torí nǹkan mìíràn tí ó tún béèrè tó sì wúlò ọ̀kanu níbi èmi àti Gbénga kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ọ̀ tàbí kọ́ bẹ̀rẹ̀ ní ọ̀ kí n tó wá máa sọ míì tó bá yá tọ́pọ̀ ibi a ti fi okùn ọ̀gẹ̀dẹ̀ gúnge ọ̀pẹ okùn ọ̀gẹ̀dẹ̀ só lè gúnge ọ̀pẹ débi kan ogun lásán lọ wọn tá a bá débẹ̀ ká ṣe bí kíni bí ìgbàjá kí sẹ́ni ogun náà ogun mọ́dàrí kan bókun ni wọ́n ní tá a bá débi ọ̀pẹ ká fi gùn àti bàbá fẹ́ kọ́ alọ́gbọ́n ni mẹ́wàá èmi mo kọ́kọ́ kò tí ì dé kíní wọn àwọn ará ọ̀pẹ́ wọn àbí Ọlọ́run ó dìjẹ́ kí n rìn jìnnà ibà ńlẹ̀ ẹsẹ̀ mi lélẹ̀ gbogbo gbáyà báyìí lọ́wọ́ kò sẹ́ egun lé orímọ̀dé léwí nìyẹn Gbénga bá ní òkè bóun ṣe wá báyìí àwọn àlọ́ bàbá wọn bàbá má dájá mọ́dì pópòpó bàbá ogun lẹ́sùn fún àwọn òṣìṣẹ́ lẹ́bọ̀ lọ́n lé báyìí ní ìmọ̀ra bàbá kí á ń ṣe bàbá kan bá ní báyìí olóògùn mẹ́rin ló kọ́ bá nǹkan jẹ lọ ẹ̀dọ̀bálẹ̀ ẹgbẹ́ sọ pé àádọ́bálẹ̀ màmá wọn ni a máa lọ wọn àgbà kí ni náà wọn gbà lọ wọn tó bá gbà lọ rè bá a bá ń jà tó tún fi nǹkan kan yàn sẹ́ẹ̀rì á lónìí ṣé mo ti Gbénga sí lẹ́yìn ìgbà náà táyé fi mọ̀ pé olókìkí ọmọ throughout the world ni ṣé yóò rí ṣe àfojúde ìmọ̀ gbẹ̀yàn wọ̀ tí a bá ní oògùn burúkú lọ́wọ́. ẹ wo tá à ń bá bọ̀ yí àbọ̀ ejò ìgbésà ó dà pa ọlẹ́bàá ni ó dà pé á padà hu kínní láti gbòǹgbò torí mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè pẹ̀lú bàbá wa pé bóò lẹ ṣe bẹ̀rẹ̀ gan torí okùn ṣáà ní gùn kó mọ́ níbi ó ti gùn wá ṣùgbọ́n wọ́n ti họ díẹ̀ lẹ́bàá ṣùgbọ́n a ní dá yín lágara ó dà pé á padà mú ọ̀rọ̀ yìí láti lẹ̀ torí pé a máa tò lẹ́sẹlẹ́sẹ. mo lọ Dubai ní àìpẹ́ ṣẹṣẹ mo fẹ́ lọ Dubai lè mọ́ra ẹ jẹ́ ń sáré sọ̀kan fún yín eléyìí dẹ. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá dé a kọ̀ntínú bí a bá dé lónìí. kankan èmi àti Gbénga kọ́ lélẹ̀ yìí o gbogbo ọdún àìlà wọ́n pe kíkan ní overnight àbí wọ́n pe cross over night. cross over night alẹ́ ẹjọ́ tọdún parí sí ọjọ́ àkọ́kọ́ ọdún ọjọ́ kọkànlélọ́gbọ̀n ọjọ́ kìíní ọdún tuntun. bẹ́ẹ̀ni. a ti máa mẹ́mu wá káàkiri ní CAC ìrẹ́fín Ìbàdàn náà ti bí mi o abúlé ìjànkú ẹ̀ka ìlàdé lókè ìrẹ́fín Ìbàdàn
nísinsìnyí ẹ ṣèṣe ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sìn ṣọ́ọ̀ṣì ńlá gbàngbà ní àgbà ṣọ́ọ̀ṣì ń bàdàn ni ibẹ̀ ní ṣọ́ọ̀ṣì bàbá wa Gòkè Akínlábí kọ́lọ́n fọ̀run kẹ́wọ̀n ibẹ̀ ní ṣọ́ọ̀ṣì bàbá wa Ìkarùn Olúbàdàn tuntun bàbá wa Kọ́lá Babalọ́lá SAN SAN JP láti lè jagun látòrí mọ́gàjì ní a ti jẹ́ dé ààyè ọba tí wọ́n wà yìí ṣọ́ọ̀ṣì wọn nù àǹtí Rẹ̀mí Adédèjì ṣọ́ọ̀ṣì wọn nù Lékan Babalọ́lá ṣọ́ọ̀ṣì wọn nù Bọ́lágadé Babalọ́lá ṣọ́ọ̀ṣì wọn nù àwọn èèyàn ńláńlá bàbá wa Fágadé lẹ́lẹ́rùkọ́ ṣọ́ọ̀ṣì wọn nù àwọn èèyàn ńláńlá tí wọ́n tó tẹ́ pé ṣọ́ọ̀ṣì wọn nù títí àti ń bẹ láyé wà láyé àti ó ti lọ tó bá ti á di ọdọọdún mi ò kí ń bá yẹn rí mi àtẹnìkan ní àpátápá àràpá kì í sọ máa gbólé wa o wọ́n ń pè ní wáìdì ẹnjìníà ní níṣẹ́ ẹnjìníà wáìdì Adébíyì ó lè pọ̀ à ń pè ní ẹ̀gìn 11 ó ti lówó tó ti gbà tó ti níláárí kọlọmọ bọlá rẹ̀ jẹ́ èmi wà á mú ìyèpè ò lè jó mi mo pẹ́ lóko díẹ̀ mi ìdálẹ́ńbẹ̀ bàbá màmá mi ọmọ abẹ́sẹ̀ ń kaba gbogbo àwọn nǹkan kéékèèké bẹ́yẹn sọ pé tá a bá lóko èèyàn lè fara kó yèpè èèyàn lè tẹ ẹ̀gún ọ̀gàn mọ́lẹ̀ ẹ̀gún ọ̀run ni ẹ lè tẹ ọká mọ́lẹ̀ ibẹ̀ ni ó kù sí àwọn nǹkan wọ̀nyẹn lóko ẹ bá tẹ kábàdì bẹ́ẹ̀ bàbá wa tó àwọn kúdà nǹkan mọ̀ làwa bàjá dọdún èmi kìíní yìí máa ti lọ sínú gbó yèpè gbígbẹ bí n ṣe máa há nìyẹn kò sí tí ó fi mi ṣe yóò ṣe gangan báyìí ni màá wọn ẹ bá kọlù bí iná ẹni tí mo kà lè fi wọn kó lọ́wọ́ ju pé ẹni bá kí dáràn ni bọ̀dẹ̀ mi kọ́ ní òjò ní kíní yẹn kì í ṣe pé àwọn ọ̀rọ̀ à ń fi irú sára kọ́ so nígbà náà ni okòwò ń mà lọ nìsí làbá mo bá ti há ọdọọdún mi mẹ́ta tẹ̀lé ni mo ṣe tí a bá ti ń gbàdúrà láti àárọ̀ lórúkọ Jésù ẹ pariwo orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́ lórúkọ Jésù ẹ pé Jésù lẹ́ẹ̀mẹ́ta tó àsùnwó àtàtà àti mẹ́mọ́ àmọ́ gbọ́ ìgbé ṣọ́ọ̀ṣì ní tàbí àwà wọ́n á ti kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀rù gbọ́ wọlé ń mú pálí sànà ń tẹ̀rọ ayọ̀ orí ẹ̀pọ̀ ń fi òkú sàpọ̀ kò lè jó mi táyà tí wọ́n sọ pé òyà ẹ jẹ́ ká gbàdúrà fẹ́ wọnú ọdún tuntun báyìí o ọmọ tuntun ilé tuntun ọ̀rọ̀ tuntun ẹ gbàdúrà ń wà àwọn lọ́ńkọ̀ kan wà mú ń wà tú sọ́wọ́ ń ti pálí òkú sọ́wọ́ máa sá. iná ọmọ rárá iná àwọn Jésù pẹ̀lú ọtí lọ bí má dẹ̀hùn máa padà bọ̀ ẹlòmíì sọ pé lórúkọ Jésù ẹ̀yà tó lọ́nà ẹ̀bẹ̀rẹ̀ orí ẹ̀yà bíi 20 gbogbo ọ̀dàrú ẹ̀ á wọ ìpè tá ń ṣe yóò ẹlòmíì àní ẹ̀mí ló lò wọ́n kọ̀ pé mi pé ẹ̀dá máa gáàdì ẹ̀ máa mú wọn ẹ̀ ti mú wọn náà káàdì kó náà tún ti ń ṣe báyìí tẹ́ bá ti débẹ̀ máa ní àti jèrè ní tábẹ́sẹ̀ àkàpọ̀ ni à ń lọ wẹ̀ lẹ́nu àìsí fún dídọ̀ ọdún mẹ́ta ẹnìkan wà ń bẹ́ẹ̀ mo sọ fún lọ́dún náà mo ní mo ṣe báyìí wọ́n ń pè ní bọ̀dá yé ràn mí wọ́n ti kú ẹ̀gbọ́n wa ní wọ́n ní àwọn náà lé bàbá wọn náà lé nípa jagunjagun bàbá wa ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀ ń bẹ lára ara wa ni wọ́n ní mo sọ fún ni o mo ní tọ́sẹ̀ lánàá yẹn ṣe wà sọ́sọ́ náà ní tí mo ṣe ní wọ́n ní tí ó dá wà ní wọ́n ní ìkúnlẹ̀ ní tẹ̀mọ̀ kó wọ́n ti wòlíì ká ẹni wọ́n bá ṣàdúrà ẹni tó ń náà lé wọ́n ní sọ̀mọ́ yìí pé ìpè tí a bá ṣẹ́ yọ ọmọ ọ gbọ́dọ̀ sì rí bọ́ mi o mùsùlùmí bàbá mi ó sì wọ́n náà rí bọ́ mi mo wá gbéra lọ sọ́dọ̀ bàbá wa kan bàbá wa ní Mọ̀tàlá mo wá sọ fún wọn wá ṣe wọn ṣe gbogbo nǹkan wọn gbàdúrà fún mi wọn fún mi lómi àti mú wẹ́wẹ́ ìpè ìrìn kìíní kankan nígbà wo èmi fúnra ra mi tọdún tí ọdún yẹn tún fi parí mo máa ń rántí màá tọrọ àforíjì lọ́dọ̀ lọ́dájì náà ẹ̀yìn tó lọ sílọ̀ rẹ̀ tẹ́ ẹ̀ lọ ku ìpè lé lórí ẹ fi nǹkan ṣe tẹ́ ẹ bá káyà ń bẹ̀rẹ̀ pé nǹkan ó ṣèyàn àbọ̀ wọn ò rí mi mú. Ọlọ́run gan ò gbọ́dọ̀ bínú. ìgbà ìmọ̀kan nìyẹn ńgbà náà àmọ́ pé nǹkan kan ó ṣẹlẹ̀ àrùbúrú bí à ń lọ lọ́jọ́ iwájú àmọ́ pa jẹ́ èèyàn báyìí tẹ́ ẹ bá mọ ibi tí ń lọ tọmọ tó lọ ní fóun
kò ní máa ṣe wàhálà tí ó gbẹ̀mí èèyàn tàbí gbẹ̀mí ara ẹ̀. Kí lẹ ti rí yùn sí. Ọlágbàdé a jẹ́ pé orin kan tí olóògbé ọ̀rẹ́ yín kọ ń gbà yẹn Gbéga. a jẹ́ pé ẹ̀yin gan ni wọ́n bá wí pé wọ́n ní ẹni Ọlọ́run ọ̀pá kò níbì kankan lọ a jẹ́ pé Ọlọ́run ni ọ̀pá yín pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ̀. Ó dà pé ẹ jẹ́ kí n fi bàbá lẹ̀ lónìí tí bàbá bá ti ìrìn àjò tí wọ́n lọ lókè òkun. Ọjọ́ tí mo tọ́ ọba ẹnu ọ̀ká ńkọ́ ọ̀ká tí wọ́n wà nílẹ̀ tí ẹnìkan ti gbóṣù kalẹ̀ lórí. Tí wọ́n dè mọ́lẹ̀ pé kó bá jóṣù ká sọ́ká wọ́n lọ́nu. Nítorí mo bá ṣe gẹ́ni lórí ẹ̀. Ọ̀ká ó ti gbòòrò bẹ́ẹ̀. Kò wá gbòòrò mo sì kọ́ ọ̀hún rẹ̀ báyìí. Ọkàn sáwọn àmì náà ni. Don't try that at home. Don't gbìyànjú ẹ lé o. Don't try rẹ o. Ẹrù pọ̀ lẹ́ o. Ẹ rí i pé ẹ̀kọ́ pọ̀ nínú abala. Wọ́n máa mú mi séyàn náà. Ẹ máa mú mi sílẹ̀ iná. À padà wá kínní níbi gbogbo ọ̀rọ̀ pọ̀. Èyí tí tawọ́ tasẹ̀ nù mí títí tó fi lórí gbogbo. Ẹ ṣe ìbéèrè ọkọ mi látàrọ. Ó dáa. Ẹ̀yin náà sọ̀kọ ara yín. Orúkọ tèmi ni Adébáyọ̀ Abíọ́dún tí gbogbo èèyàn mọ̀ sí Abbey Praise. Ṣùgbọ́n ọ̀rọ̀ bàbá wa ẹ má bínú kó sámira ṣùgbọ́n wọ́n ní tá a bá ti ríyàn lókèrè náà kò nídìí ká ṣẹ̀ máa béèrè pé kínní. Ẹ bá mi dárúkọ yín fún àwọn èèyàn. Àwọn olóko méjì Gbóyèga Lawal lórúkọ mi. Tí gbogbo àyẹ̀ máa ń pè mí ní Yánbúrò Afájá àlù àṣejù bàbá ọjọ́. Jókòó Tolú ọ̀sán ọ̀gbẹ́sẹ̀ àgbẹ̀ kan ò ní ṣoògùn. Bẹ́ẹ̀ láàrin káàkiri. Nǹkan kan ń bẹ lọ́kàn ọkọ̀ kan ń bẹ lọ́kàn àwọn èèyàn tí wọ́n fẹ́ kẹ́ ẹ sọ tí wọ́n ì tí ì mọ̀. Ajíbẹ̀dẹ̀ dára alẹ̀ Ìbàdàn. Ẹ̀wọ̀n tún kú bìkan tí wọ́n ti mọ̀ yín tó jẹ́ pé wọ́n mọ̀ pé ṣé bàbá ìkọ́ yìí ni nígbà. Àbí òun ló sì àwọn kan tí wọ́n pé ṣé bàbá ìkọ́ yìí. Òun ló ní gálásì làwáyé o. Ètò mi ni Ọlọ́run sì fi bùkún sí. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run jẹ́ àárín yín pẹ́ láṣẹ Ọlọ́run. Ẹ ṣeun.